Hi, who am I here with? Dókítà AgogoAsa ni. Àjànàkú jí kí n bóbìnrin sùn jẹ́jẹ́ àlámọ́ bí ẹni ńlági. Ó ń bálábóyún sùn lọ́wọ́. Ó mú yan láyà abiyamọ. Ó tọrọ àgbọ̀ndẹ́rù wèrè. God, you are very gentle. I don't think you understand what I'm asking you. We understand now. I'm asking for your name. What's your name? Orúkọ mi nìyẹn Dókítà AgogoAsa ni. Okay, Mr. Dr. AgogoAsa. Yes, sir. Quick one here. I have a question for you. No wahala. By the special grace of God and by the special grace of or by the power of police. If you are opportune to become a president of Nigeria for just a day, for that 24 hours, what are the things you work on? Ohun tó ṣẹlẹ̀ ni pé mi ò kúndùn oorun báyẹn débi pé kí n sùn oorun 24 hours. Ìjọ́ tí ọdẹ fún mi ní school ṣì mú náà kò yẹ pé bóyá oorun yẹn pé 24 hours ìtàn tí mo fi sùn ó kọ ìgbà tó jẹ́ pé inú tọ́lẹ̀tì ni mo la sùn sí mo yẹn máa lajú báyìí ó kù díẹ̀ kí 24 hours ìlú náà wá rush mi jáde. I don't think you understand my point. I'm a pointless what of I'm people asking now. you is that if you are opportune to become the president of this nation, Okay. for just a day, what are the things you're going to work on and what are the things you have in mind to change? Okay. Èmi ò ń fi I am not fi change mi lẹ̀ sílé olóúnjẹ a ní rí wàhálà. Bàbá wèrè original ni ẹ o. Ṣebí ọ̀nà náà ìgbowó wọn pé mọ iye tí wọ́n ń ta ẹyin nísìn. If I go to your side and I buy market from you or your wife or your relative and you are refusing to give me my change, I can kill unkillable. If sufferness is too small, if sufferness is too much, it will turn you to madman. Ebi ti yà wọ́n ní wèrè. Èdè wo lẹ gbọ́? Kò sí èdè tí mi ò gbọ́ ó kàn yẹ pé English mi ń yọ̀ ọ̀nà gan. Are you whining yourself? Ẹ ṣá gbọ́ Yorùbá. Mo dánú English mo gbọ́ Yorùbá náà. Ẹ gbọ́ Yorùbá. Dáadáa ni pé tẹ́ bá ní àǹfààní àti di ààrẹ orílẹ̀-èdè yìí fún ọjọ́ kan péré àwọn nǹkan wo lẹ ní lọ́kàn láti change láti ṣiṣẹ́ lé lórí. Okay, mi ò mọ̀ pé ibẹ̀ yẹn lẹ́ ń sọ ṣé rí ká má parọ́ ká má ṣèké ká má jalè ọ̀hún pa ó lè lójú mi rí o. Oríbu ti bá ẹ. Lẹ́yìn àwọn olè inú fíìmù àwọn bíi Mufu Olóòṣà Oko àwọn bíi Babátúndé Ìṣọ̀lá Fọlọ́nṣọ́. Bóyá ẹ̀yin ló kàn tán máa pa. Kí ló dé. nǹkan tí mo bí yín kọ́lẹ̀ ń dá mi lóhùn. Àní kí ni ewu wá lè pè. àwọn tó bá lórí ọ̀fẹ́ àti di president orílẹ̀-èdè yìí fún ọjọ́ kan àwọn kan wo lẹ máa ṣe ẹni yẹn nìkan. Okay, mi máa fa balẹ̀ béèrè ni ṣé mo jọmọdé ni. èyí ó ṣẹlẹ̀ lórí yẹn ni pé ṣáà rí tí èèyàn bá sọ pé òun fẹ́ ra mọ́tò fún mi àbó òun fẹ́ ra màálù ẹ jẹ́ ń gba màálù yẹn. Torí àwọn èèyàn ìwàkuwà ló ń wà ní ìsìn bóyá ń fi ìkanra pé kò sí epo lọ́ fi ń wa mọ́tò bàbọ̀sẹ̀ tó ra mikra láìpẹ́ yìí ní àdúgbò wa wọ́n dẹ̀ jáàmù ẹ̀ látẹ̀yìn. wàlẹ́ ó máa jáàmù ẹ̀yìn náà ó máa padà jáàmù ẹ bá ń gbé báyìí. ọ̀run pẹ́ dùn máa nìyí.